A kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún àjò. Ẹ jọ̀ọ́, ẹ gbìyànjú láti subscribe sí orí channel mi. Iná ò ní tó ọwọ́ yín, iná ò ní tọ́wọ́ yín, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Bí tẹ́ ti máa mú owó tẹ́ máa fi ra data, tẹ́ máa fi subscribe sórí channel mi, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Orúkọ ọmọ yín tí mò ń sọ̀rọ̀ náà ni Dr. Aviz Abolade. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́, nǹkan tí mo mú wá fún wa lénìí ni ìwẹ̀ Asina. Ọ̀nà ò ní dí mọ́ wa. Ẹni tí a bá rí pé iṣẹ́ ò lọ déédé, ó kù díẹ̀ káàtó, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Kò ná wa lówó rárá, kódà kò ná wa ní òógùn, kò ná wa ní wàhálà kankan. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ọṣẹ dúdú, níwọ̀nba bí ìwẹ̀ kan. Ṣé rí iṣẹ́ yìí? Ó dára tí a bá lè máa wẹ ìwẹ̀ yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ kan. Ní wíìkì kan ká máa wẹ ìwẹ̀ yìí ní ẹ̀ẹ̀mejì. A rí pé ọ̀nà á ṣí fún wa, ọ̀nà á là fún wa. Kódà tó bá jẹ́ pé àwọn àgbàlagbà ló bá wà nídìí ọ̀rọ̀ wa, àwọn àgbàlagbà wọ́n á túwọ́ kúrò ní ọ̀rọ̀ wa, wọ́n á ṣínà fún wa, wọ́n máa ṣàánú fún wa. Ọlọ́run náà á ṣàánú wa. Elédùmarè náà ló dá ewé àti egbò. Elédùmarè á ṣíjú àánú rẹ̀ wò wá. Báwo la ṣe máa wá ṣe? Ẹ jẹ́ ká já ewé ewúro òòjọ́. Nínú ewé ewúro tá a já yìí, ẹ jẹ́ ká mú ẹyọ mẹ́ta nínú ewé ewúro yìí. Ká mú ẹyọ mẹ́ta nínú ẹ̀. Ṣé ẹyọ mẹ́ta yẹn, ẹ jẹ́ ká gún ẹyọ mẹ́ta yẹn mọ́ ọṣẹ ìwẹ̀ kan. Ọṣẹ ìwẹ̀ kan tá a lè fi wẹ̀ ní ọjọ́ yẹn, tá a lè lò tán lọ́jọ́ náà. Ọṣẹ ìwẹ̀ kan yẹn fún ewé ewúro. Ṣó ti yé yín? Ewé ewúro ẹyọ mẹ́ta á gún mọ́ ọṣẹ ìwẹ̀ kan. Ṣé rí ewúro tó kù yìí tá a já yìí, á gbó ni. Nígbà tí èèyàn fẹ́ jẹ ewúro, bí wọ́n ṣe máa ń gbó yẹn, á gbó dáadáa tí oró yẹn ó yọ sínú omi yẹn dáadáa. Dédé omi tó bá wù wá, a bá lè fi wẹ̀, òun ni à á dà sí ewúro tí a gbó yìí, òun là á fi gbó. Ṣó ti yé yín? Tá bá ti wá gbó tán, àárọ̀ ni à á ṣe iṣẹ́ yìí. Àárọ̀ ni à á já ewé ewúro tá a gbó. Tá bá ti wá gbó tán, à á fi sínú ike. Ó lè jẹ́ inú ike ọ̀dà, ó lè jẹ́ bọ́kẹ̀tì tí a ṣáà fi ń wẹ̀ ṣá. Ṣó ti yé yín? Ẹ jẹ́ ká gbó sínú ẹ̀, kó wà ńbẹ̀ láti àárọ̀ yẹn títí di alẹ́ tí a bá fẹ́ sùn, tá a lọ ibì kankan mọ́, tá a jáde mọ́. Omi yóò ti toró dáadáa. Ẹ jẹ́ ká wá ewúro yẹn, ká fún un, ká wá fi aṣẹ́ ká fi gba ìdọ̀tí ẹ̀. Ẹ rí ìdọ̀tí yẹn, ẹ jẹ́ ká lọ dànù. Ṣé ẹ rí omi yẹn gangan, òun la fẹ́ lò pẹ̀lú ọṣẹ tí a ti gún ní àárọ̀. Ṣó ti yé yín? Ọṣẹ yẹn a lè lo kànkàn bílẹ̀. Tó bá jẹ́ pé àwa nìkan là ń fi kànkàn wẹ̀, a lè lo kànkàn tí a fi ń wẹ̀ nínú ilé náà. Tí ó bá ṣe pé àwa nìkan là ń lo kànkàn yẹn, ẹ jẹ́ ká lọ ra kànkàn bílẹ̀. Kànkàn bílẹ̀ òun ni kẹ́ jẹ́ ká lò. Ẹ jẹ́ ká fi ọṣẹ yìí ká fi síbi kànkàn bílẹ̀ yìí. Ká wọnú ilé ìwẹ̀, ìyẹn balùwẹ̀. Ká wọnú bedroom wa. Ká bọ́ra wa sí ìhòhò ọmọlúàbí bá ṣe bí wa. Ẹ jẹ́ ká mú iyọ̀, ìsebẹ̀ yẹn, òun là á dà sí àtẹ́lẹwọ́ wa. A wá fi tẹ ifá èjì ogbè sí àtẹ́lẹwọ́ wa. Ifá èjì ogbè yẹn, méjì níbí, méjì báyìí, méjì tó máa jẹ́ mẹ́rin. Ṣé rí bí mo ṣe ṣe ọwọ́ báyìí? Ṣó ti yé yín? A fi ìka yẹn tẹ̀ sí àárín ọwọ́ wa. Ìka àkọ́kọ́, ẹ̀kejì, ẹ̀kẹta,
ẹ̀kẹrin èjì ogbè nìyẹn. Tí a bá ti wá tẹ ifá èjì ogbè yẹn sí ọwọ́, a ti bọ́ ara wa sí òòrùn, a ti tẹ ifá èjì ogbè yẹn sínú ìsebẹ̀ iyọ̀. A wá máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Ọlọ́run o, bò mí láṣìírí, kọ́nà ṣí fún mi, kọ́nà là fún mi. Gbogbo bá ṣe mọ àdúrà ṣe, òun ní kí ẹ jẹ́ ká ṣe. A lè ṣàdúrà yẹn ní ti onígbàgbọ́, a lè ṣàdúrà yẹn ní ti onímùsùlùmí, àwa tá bá jẹ́ mùsùlùmí. Gbogbo bá ṣe máa ń ṣe àdúrà tá máa fi ń bẹ Ọlọ́run, ẹ jẹ́ ká fi bẹ Ọlọ́run. Báyìí jẹ́ pé onígbàgbọ́ náà ni wá, ìyẹn Christian, ẹ jẹ́ ká fi ìlànà bí a ṣe máa ń gbàdúrà sí Ọlọ́run wa, ká fi gbàdúrà. A máa ṣàdúrà sí ọwọ́ yẹn tí a tẹ ifá yẹn sí. Tí wọ́n ti wá ṣe tán láti ṣàdúrà tán, iyọ̀ yẹn ìsebẹ̀, ẹ jẹ́ ká dà sínú omi tí a fẹ́ fi wẹ̀ yẹn, ká fọwọ́ rò dáadáa. Bá ti fọwọ́ rò dáadáa, ọṣẹ tí a ti gún ní àárọ̀ yẹn, láti fi síbi kankan, ọṣẹ yẹn la fi wẹ̀ láti orí wa dé ẹsẹ̀. A máa ṣàdúrà sí i. Ṣó ti yé yín? Àdúrà àṣírí bíbò, àdúrà Asina, kọ́nà ṣí fún wa, kọ́nà là fún wa. Èmi lágbájá ọmọ lágbájá, kí n rí tèmi ṣe, kí n rówó ná, kí n rówó ná, kí n rówó lò, kọ́mọ aráyé máa ṣàánú fún mi, káyé mi níyọ̀, adùn ló ń gbẹ̀yìn ewúro, kádùn gbẹ̀yìn ọ̀rọ̀ mi. Tí ò bá sí iyọ̀ nínú ọbẹ̀, iyọ̀ máa ń di àtẹ́ni. Kọ́rọ̀ mi dùn, kọ́rọ̀ mi lóyin. A máa ṣe àdúrà tá a bá fẹ́ sí i. Tí a bá ti wá ṣe báyẹn sí i, tá ti da iyọ̀ yẹn sínú omi tán, ẹ jẹ́ ká máa fi ọṣẹ yẹn ká máa fi wẹ̀. Omi yẹn náà la máa bù sára. Tí a bá ti wá wẹ̀ tán, a ti wẹ̀ tán, a ní nu ara wa rárá o. A ní nu omi yẹn kúrò ní ara wa. A wá lọ sùn bẹ́ẹ̀. A lọ sùn. A ní jáde lọ síbi kankan mọ́. Tí wọ́n tún ti dìgbà míì, bá ṣe máa ṣe iṣẹ́ yìí nìyí. Ọlọ́run á jẹ́ kí ó bá wa ní ara mu. Á ṣe é ṣe fún wa, ọ̀nà á ṣí fún wa, ọ̀nà á là fún wa. Porogodo ayé ò ní lù fún wa jó o. Orúkọ ọmọ yín tí mò ń sọ̀rọ̀ náà ni Dr. Hafiz Abolade. Ire o.